àríjà sọ̀rọ̀ Ọlálọ́mí ọmọ abísojú ọkọ gbogbo ẹ̀yin ìran Ìyẹ̀rú Ọ̀kín pátá gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́fà gbogbo ẹ̀yin ọmọ àríjà sọ̀rọ̀ ìbòlẹ̀wà kẹ́ bóde Ìyẹ̀rú Ọ̀kín Ọlọ́fà mẹ́jọ ilé bàbá yín mo fẹ́ lọ Ọlálọ́mí ọmọ abísojú ọkọ ìjà kátàkìtì lóru ó tọ̀fà ọmọ ìgbọ́n tagbọ́dọ̀ lápapá Ọlálọ́mí lọ́pẹ̀já ńlá bí apá lọ́pẹ̀já ńlá bí ìtàn Ìyẹ̀rú Ọ̀kín ọmọ apàjùbà kẹgbẹ̀fà Ọlọ́fà mẹ́jọ ọmọ akẹ́tì aró ọ̀yẹ́ mo parada mo dẹ̀pẹ̀nù dídúró ni mo dúró tí mo nàgbà ẹni bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ni mo nàgbà ènìyàn èèyàn mẹ́fà ńlọ́sẹ̀ mi níjà lọ́fà mo ju ọmọ na gbogbo wọn àbí lọ́fà ọmọ ànànìyàn mẹ́fà lọ́fà ọmọ ògbólò tó balẹ̀ ó tú yẹ́rìyẹ́rì ògbólò tó balẹ̀ ó tú yẹgbẹ́ kánú oko ọmọ ògbó ìjà balẹ̀ tú yẹgbẹ́yẹgbẹ́ ọmọ ìjà ọ̀rẹ́ mi ẹ̀ má là mí ẹni tó bá là mí níjà á di tolúwa rẹ̀ ọ̀pẹ̀pẹ́ màríjà sọ̀rọ̀ ọmọ ìjà ni ò pé mọ́ tí mo gbéjà rọjà ìjà ò pé mọ́ mo gbéjà lọ rèé fi bọ́ párá yàmùyàmù ń jẹ lórí ìgbákọ̀ lọ Ọlálọ́mí gẹ̀ẹ́sì ó borí afárá lọ afárá ṣubú ọ̀yẹ̀kú dédé àgànà ọ̀fà ọmọ agbéjà lójú téńté ọmọ agbéjà rù gẹ́gẹ́gẹ́ bí ọya tọkùnrin tóbìnrin ọ̀fà tí ọ̀bá lè jà ọjọ́ lẹ́ni ìjà pẹ́kẹ́ abẹ́ òwú ọmọ àríjà sọ̀rọ̀ ọmọ ìjà kan tí wọ́n ń jà lọ́fà ńlẹ̀ Ọlálọ́mí yóò sojú ebè lọ́fà aṣojú okòrò nínú oko bá sojú olóko ìbálà wọn ọdún tètè dá mi ebè lọ́fà mo dà wọ́n sójú okòrò ọmọ láàrin kó tóbi kó dọ́gba ìkan ò gbọ́dọ̀ jù kan lọ́fà bí kan bá ìjò kan lọ́fà ọba ní kó wọn róró ọmọ kékeré là kúrú pé bẹ̀rẹ̀ là bẹ̀rẹ̀ lọ́fà ẹni ó gàn gàngàn ọba ń dòlù lóòrò ń rí Ọlálọ́mí lọ́jọ́ tí bàbá Ìyẹ̀rú lòun ó de wúlẹ̀ lọ́fà wọ́n ní tí bàbá yín ọba de wúlẹ̀ lọ́fà kó tọ́jú àtàrí bàbá lòun ò lè tọ́jú àtàrí wọ́n ní kí wọ́n pàdé ìjà nílé Òwu wọ́n wá pàdé ìjà lórí oko ẹ̀gàn nísàlẹ̀ alùpẹ̀pẹ̀ ń gorí ìrókò alùkóso ń gorí oro alògìdìgbò ń gorí ọ̀pẹ jẹ̀bẹ̀rẹ̀ akéru lọ́mọ bí òkú ọ̀pẹ amọ̀kòkò ilé mọ bí amọ̀gbẹ́dùn ojú ta kéru ọ̀darú ọwọ́ rẹ̀ dúdú arú ọ̀yábòmọ dúdú arú ọ̀yábùwẹ̀ aṣọ lásán laró sí rẹ̀ ìran Ọlọ́fà wọn kì í léegun kékeré ọ̀fà màkà ní ṣeré ọ̀sẹ́ kòtò ọmọ ègún ẹrú múlẹ̀ lọ́fà jó tọ́mọ lọ ọmọ òbíbọn ńlá ṣubú laró ọ̀yẹ́ sómẹ́rùkù tí ń bẹ lọ́nà tọ̀fà ọmọ òtòṣì ọ̀fà ní fọwọ́ làkà ìjẹ́jẹ́ ọmọ bébé ilé wọn ní fọwọ́ laró ọmọ akútàn forí ẹ̀gún sẹ̀yẹ àìkú forí ẹ̀gún sọ̀nà ọmọ kíkú orí ẹ̀gún tó ń taṣọ funfun níjọ́ ń lọ àìkú orí ẹ̀gún tó ń taṣọ funfun níjọ́ lọ àjèjì kì í bá ní rèdí ẹ̀gún àjèjì tó bá ní rèdí ẹ̀gún ẹ̀dán ni wọ́n mú yọjú rẹ̀ ọmọ ìjà kan tí wọ́n ń jà lọ́fà ńlẹ̀ Ọlálọ́mí ó sojú ebè lọ́fà ó sojú okòrò nínú oko ó sojú àgùnmọ̀nà lọ́fà ó sojú agbélẹ̀ yàrá ó sojú òpó burú kágo ọ̀ká ní ìjàgùnmọ̀nà lọ́fà èrè ní ìjàgbélẹ̀ yàrá àparò lápò burú kágo Ìyẹ̀rú Ọ̀kín ibi omi gbé wọn jọ ti lọ òkìtì àsárèta kì í yọ̀bọ lẹ́nu ìjàkadì ọ̀gbọ́dọ̀ hún mọ́ ọ̀fà Ìyẹ̀rú Ọ̀kín àríjà sọ̀rọ̀ dúró ti pọ́n lórí ọpọ́n wọn Ìyẹ̀rú Ọ̀kín onílẹ̀ lábúrò ìrìngbẹ̀rẹ̀ mo rìn lókè ògùn mo gbé léegun yọ̀ lọ́yọ̀ọ́ mo bá kírun sí rẹ̀lẹ̀ mo hẹ̀là ìlẹ̀kẹ̀ lọ́jọ́ tó lóye ń bọ̀ gún owó mẹ́nẹ́ ni mo he ń jọ́tọ́ Ọlálọ́mí ń sin ọya Ìyẹ̀rú Ọ̀kín ìjàpẹ́kẹ́ abẹ́ òwú ọmọ àríjà sọ̀rọ̀ àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ orí kí ẹ̀yin ọmọ Ìyẹ̀rú Ọ̀kín nìyí Ọlọ́fà mọ́jọ́ ọmọ abésùdó kọ ọmọ pínrin láàrin ìkan ọ̀gbọ́dọ̀ jù kan gbé kan bá jù kan lọ́fà ogun ní kó wọn róró orí yẹn wú ni àbí òwú ẹ̀rí pédé àti àṣà Yorùbá wuyì púpọ̀ ìjẹ́ àjọgbé lárugẹ tẹrintẹrin èkìsà lọ́la tàn ẹlẹ́nu rírùn lọ́la mọ̀ ìyá ẹ̀ ẹ láìkí péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀
Awíkonko ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́ morékè orílẹ̀ yín dájú ẹ sì fẹ́ kí àkàndọ́ bá ń gbé jáde já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun àjò àṣẹ o.